àfáà tọ́lọ̀ ń dá lọ́lá nínú gbà. Bàbá ìmáàmù Lẹ́kì látàná lẹ ti ń kún àfáà wa gbà Zaynu lẹ ti ń kún wọn. Wọ́n tún wá ẹgbẹ́ àgbà o àbá Zaynu ni wọ́n ti ẹ̀ tún kún mi wọ́n gbé mi tán ni. Allah. Bàbá ọba tó ní káyé yín máa nítumọ̀ látàná. Alhamdulillahi. Ìnítumọ̀ tó tún wá nítumọ̀ yẹn ẹ tún wá fi ń túmọ̀ ayé àwọn ẹlòmíì. Alhamdulillah. Mo fi Ọlọ́run àtàwọn tó ní yín mo fi kí yín mo fi kíkàlẹ̀ yín. Ìjókòó yín Ọlọ́run dákun má ṣàjì ó túbọ̀ máa pẹ́ láàyè wa. Àmín. Àwọn tó ń ṣàmì wọ́n ti bísí láàyè yìí. Àgbéga àtọ̀dọ̀ Ọlọ́run má ṣàbá mi ṣe fún yín sà. Àmín. Ọlọ́run nábì lọ́dọ̀ Ọlọ́run. Wípé bàbá Alárẹ̀mú ló gbé wá débẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ lẹ ṣe wí. Bàbá Alárẹ̀mú ló gbé wá débẹ̀ adébẹ̀ tán o lábàṣoríire o. Bàbá Alárẹ̀mú ló gbé wá débẹ̀ adébẹ̀ tán lábàṣoríire. Orin tí Zaynu ni màá kọ fún yín nìyẹn o. Ìgbà yìí lẹ gbé àwọn débẹ̀ tán. Ọ̀gá máa wá gbé ọmọ ṣẹ́ débi oríṣiríṣi. Bàbá tí ò kọ́ mọ̀ ayé pọ̀ téèyàn lè gbéyàn dé o. Ọba tó ní kẹ́ ẹ gbé àfáà Zaynu débi oríire lábẹ́ yẹn náà bàbá wa ní Khalifa. Pé ibi owó ńlá wọ́n ti gbé wá débẹ̀. Ìmáàmù Lápí ni o. Ibi ọlá ńlá wọ́n ti gbé wá débẹ̀. Ibi mímọ́ tó pọ̀ wọ́n ti gbé wá débẹ̀. Kódà wọ́n fọlọ́hun mọ̀ wá o. Wọ́n ti gbé wá débẹ̀. Adébẹ̀ tán o làbàṣoríire. Bàbá Alárẹ̀mú ló gbé wá débẹ̀. Adébẹ̀ tán làbàṣoríire. Mo kí ìkàlẹ̀ bàbá wa gbà Fadilatu Sheikh Muhammad Sa'id Abu Bakri bàbá mi àgbà Alhaji. Bẹ́ẹ̀ni. Àyìnkìláì. Ní tó bá ti mú mi tí n bá ti bọ́ sínú fánù Àyìnkìláì mo ti lọ́nu ilé lọ́nu nìyẹn. Àyìnkìláì. Mo kí Ọlọ́run lára yín sà. Àyìnkìláì má bínú ó yẹ kí n wà nílẹ̀ lẹ́ báyìí àmọ́ kíkiní yẹn lè rọrùn tán yányán. Mo wà níbẹ̀rẹ̀ báyìí. Mo wà níbẹ̀rẹ̀ báyìí. Mo kí Ọlọ́run lára yín sà. Kí n tó mọ̀ yín lọ́lọ́run ti fi yín hàn mí. Má jẹ́ kí ọ̀rọ̀ yẹn dàrú mọ́ ẹ lọ́wọ́ o. Wallahi summa billahi al-azim. Bàbá mi àgbà olúwa mi. Mo ń dárúkọ àwọn kan lẹ́ẹ̀kan mo ní mò ń fi wọ́n kí yín. Tó bá jásí pé bá mi ilẹ̀ ṣe sọ́dọ̀ wọn bá ti máa fi wọ́n wí fún yín náà nù. Ọba tó ní kó jóríire lẹ́ ń ṣe síbẹ̀ ní gbogbo ìgbà. Alhamdulillah. Bó o ti rí bàbá yìí tó bá bá wọn níta wípé a fẹ́ wà níta lójú ọ̀nà ìjà àfáà yìí wàá bá wọn dáadáa náà ni. Alhamdulillah. Ọba tó ní kó máa nítumọ̀ nínú ayé yín tọ́lọ́ ń sì ní kí ṣe àwọn tànà yẹn máa jáde. Ẹ sọ nínú ọ̀rọ̀ yín jọ́tẹ́ ìròyìn mímọ́ àtowó ẹni bí wọ́n bá ń ṣe Maria bàfẹ́ nìkan tí mi bá gbé látòkè ó ní ohun tí ó wù mí kò ní pa mí. Bàbá ṣe bẹ́ẹ̀ ni wàá di pé bàbá ti ń jẹ́rìí ẹ̀ bẹ́ẹ̀ yẹn ó ní ohun tí ó pa mí kò ní wù mí. Ó ní àfọwọ́fà ní pèkúté ilé àfọwọ́fà ní òpọ̀tá mi o. Àfọwọ́fà ní òpọ̀tá mi. Àti fún yẹn ti kú ní àfọwọ́fà ní òpọ̀tá mi o. Àfọwọ́fà ní òpọ̀tá mi. Mo bọ̀ bàbá tún wá sọ wípé báyé bá ń ṣe Maria bàfẹ́ nìkan. Máa gbọ́ o wọ́n níbi ò bá jẹ́ ti mi mọ̀ ajẹ́ tó wó. Bàbá wa ASHEEQ-UR-RASOOL nílọrin. Tún sọ bẹ́ẹ̀ bàbá wa ASHEEQ-UR-RASOOL lágége. Bàbá yẹn gbìyànjú mi mọ̀ púpọ̀ ó sì rí. Bàbá ní MKO Abíọ́lá. Mo bọ̀ tó bá bá fídíò yẹn wàá máa rí pé bí bàbá ti ń mú yẹn àti inú ló ti ń wá. Wọ́n ní MKO Abíọ́lá. Bàbá yẹn gbìyànjú mọ̀ ni ó sì rí. Bàbá yẹn ṣe kí ni ó gbìyànjú mọ̀ ni. Béèyàn bá gbìyànjú mi mọ̀ tí kò rí. Àbòsí gbìyànjú owó tí kò rí. Ó ti hàn pórí aláàrù ló gbé wáyé. Rọ̀bìlì álámìnà ọba mi àdániwáyé. Má ṣe mí láláàrù fẹ́nìkan o. Má ṣe mí láláàrù fẹ́nìkan. Wà á máa bá mi sọ fún bàbá wa Fadilatu Sheikh my lord. Àyìnkìláì oní tí mo fẹ́ fún yín
mo ń bọ̀ Ambo. ó ní tí mo fẹ́ fún yín sà babalámúnigun ni wọ́n kọ́kọ́ fún láyé Bẹ́ẹ̀ni o. àmọ́ bó ni ìyẹn ṣe wá dùn tó nítumọ̀ tó àìkílẹ̀ wà láyé yín gangan ló bá mu Mami Lamunigun. ọlọ́run kó wọlé wípé wọ́n ní mẹ́rin lèèyàn àkọ́kọ́ ni yùsìkí wá yùsìnyídù ẹlẹ́ẹ̀kejì ni yùsìnyídù wá yùsìkí ẹlẹ́ẹ̀kẹta yùsìkí wá yùsìkí ẹlẹ́ẹ̀kẹrin yùsìnyídù wá yùsìnyídù báàmì àgbà fọdílọ́tù Sheikh Muhammad Saheed wọ́n ní àkọ́kọ́ yùsìnyídù wá yùsìkí olóríire èèyàn tó já sí pé tí èèyàn bá bá ṣe kò lè kórìíre ayé ara ti ẹ̀ràn ẹlòmíì yùsìnyídù wá yùsìkí nìyẹn ẹlẹ́ẹ̀kejì èèyàn wọ́n ní yùsìkí wá yùsìnyídù olórí ibú èèyàn tó já sí pé tẹ́lòmíì bá fà níyàn rẹ̀ bá ṣe yóò dẹ̀ máa dolóríire látara orí ibú tiẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní yùsìkí wá yùsìkí olórí ibú èèyàn tó já sí pé kò sí bó ṣe fẹ́ fà níyàn rẹ̀ bá ṣe tó àbá ìyẹn dàpọ̀ torí tọ́lọ́hùn kò sí bó ṣe fẹ́ fà níyàn rẹ̀ bá ṣe tó orí ibú náà ló máa mú lọ́dún ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin lọ́nà wá ṣe yín ó ní yùsìnyídù wá yùsìnyídù tí ń ṣe déédéé orúkọ yín wípé olóríire ní gbogbo ẹni tẹ́ bá ti tọ́ọ̀ṣì ayé ẹ̀ ó ti dolóríire bàbá àìkílà ìjọ tí mo wọ aṣọ yìí gbẹ̀yìn tí mo wọ lọ ṣe program wàláì wọ́n fún mi nílẹ̀ wọ́n dẹ̀ tún gbà padà ẹ gbọ́n náà tóbi dáadáa wàláì wọ́n fún mi nílẹ̀ wọ́n dẹ̀ tún gbà padà mélòó la bẹ́ẹ̀ kà nínú ayé àìkílà oríire ayé yín yẹn mo bẹ́ kẹ́ ẹ bá mi fi tún fi tàmọ́lẹ̀ sínú ayé àfàwà Zaynu wọ́n ti ń ṣoríire bọ̀ látàdọ̀ àwọn bàbá wa Khalifa wọ́n ń toríire yẹn bọ̀ látàdọ̀ bàbá mi àgbà Ìmámù Lẹ́kì wọ́n tún boríire yẹn dọ́dọ̀ yín mo fẹ́ kẹ́ ẹ tọ́nà oríire yẹn sínú ayé wọn àìkílà àmàlì ni o lẹ́yìn gba afẹ́ gbọ́ ọlọ́run lẹ́nu yẹn àìkílà afẹ́ gbàmọ́lì o a kù mo gbé yín débẹ̀ ni bàbá mi sà torí ọlọ́run ti ṣe yín lọ́lọ́lá bá ń sọ wípé tó bá sọ pé Sàídù ní déédéé bọ́sì sọ pé Sàídù ní déédéé tó bá sọ pé Sàídù ní déédéé bọ́sì sọ pé Sàídù ní déédéé olóríire ẹ̀dá níjẹ́ Sàídù tó bá sọ pé Sàídù ní déédéé tó bá sọ pé Sàídù ní déédéé bọ́sì sọ pé Sàídù ní déédéé olóríire ẹ̀dá níjẹ́ Sàídù. Kò sábúrú nù pé tẹ́ bá ní kémi àti àfáà Zaynu ká tún lọ múra kò sábúrú bẹ̀. Má ya wèrè o tó bá ti di tọ́ọ̀nù tiẹ̀ wọ́ bèrè ẹ̀wọ̀n. Àbídánfó. O gbọ́ tó bá di tọ́ọ̀nù tiẹ̀ wọ́n ṣe kí ni bèrè ẹ̀wọ̀n. Àyìnkìlá nínú tọ́lọ̀ ní kẹ́ lè ṣe ni. Ọba tó ní yóò ní fi yín lẹ́sà. Ṣé wọ́n kọ́ sáì ní ẹ̀ bẹ́ẹ̀ ni àbí ká padà rí yín lẹ́sà? Ó ti lọ bẹ́ẹ̀. Ok, mo kí bàbá mi Àgbàlì Mubarak. Bàbá mi Àgbàlì Mubarak. Bàbá mi Àgbàlì Mubarak. Ọlọ́run kọ́ wọlé wípé ànábì náà ni gbogbo yín jẹ́. Bàbá Àgbàlì Mubarak Ọlọ́run ò ní fi yín lẹ́sà. Ọlá ànábì lọ́dọ̀ Ọlọ́run. Àti gbà àtàgbà Ọlọ́run ò ní dàkọ́kọ́ rí mọ́ yín lọ́wọ́. Mo fi kíkí àwọn bàbá mi mo fi kí gbogbo àwọn àlùfáà wa tí wọ́n tẹ̀lé àwọn bàbá wọlé. Gbogbo yín pátá ni a kí láì fi ojú pa ẹnì kankan rẹ́. Ọba tó ní yóò ní fi yín lẹ̀ láíláí. Ọlá la hawla wala quwwata. A máa lọ síbi èyí tó kàn nínú ètò. A máa lọ síbi èyí tó kàn. Èní ni bẹ́ẹ̀ di àlùfáà wa King Zay àti bàbá mi àgbà ọmọ ńlá káfí. Ok ó ti yé mi ntí Zaynu sọ ti yé mi. Sọ pé Maulaya salli wa sallim daimani abada. Ó fún mi kóòdì bàbá ni. Táwọn bá ti gbọ́ kíní yẹn ò ní délẹ̀ tán. Allah habibika khairil kaliki kulli mi Maulaya salli wa sallim. Bami Ali Mubarak daimani abada. Allah habibika khairil kaliki kulli mi ami tazakuriji. Masajid damu aja
afakallah. Mo sọ nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ wẹ́lọ́sà mo ní tó bá jásí pé bí Zaynu ṣe ń dá gbogbo àwọn èèyàn lóhùn ní ayé gbogbo wọn náà fẹ́ dá Zaynu lóhùn lónìí ibi bá yóò ní gbèrò King Zayn kò sí dá ẹ fi rà á ju ìmọ́lẹ̀ táwọn àgbàlagbà ti bí sí yín lára lọ àti ìwà tọ́lọ́ fún yín bàbá mi afakallah ahlan wa sahlan wa marhaban bikum ọlọ́run jẹ́ kí n rí àwọn àgbàlagbà pé ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run nasina fi widadika kulla gali wa anta liyawma agila ma ladayna monki wale baba wa afakallah ahlan wa sahlan wa marhaban bikum ama ya mi fani mo kí kalẹ̀ alfa wa dáadáa wallahi mo kí kalẹ̀ alfa dáadáa láti ìlú Ìlọrin làbá ti débi ó yẹ kó ṣe máa sunrun mọ́lúdì lọ́wọ́ torí mọ́lúdì yẹn kọjá wípé kéèyàn kan sáré jáde báyẹn fọ́nì ń bò ní wàláyé ó kọjá kéèyàn kan sáré jáde bẹ́ẹ̀ yẹn ọlọ́run kó túbọ̀ máa bí àlùbáríkà sínú ẹ̀. bàbá wa afakallah ni wọ́n wọlé yìí ká tó máa lọ síbi àwọn ètò tó kàn àbá King Zayn gbogbo bí tẹ́ bá ti darí mi lọ báyìí èmi mo sáré tọrọ ìṣẹ́jú mẹ́wàá yẹn lọ́wọ́ yín láti fi kí àwọn àgbàlagbà mo dẹ̀ mọ̀ pé mi kọjá yìí mo kọjá yìí àbá wa King Zayn ó yálẹ̀ kan náà mo sọ fún King Zayn mo ní wípé nínú Adhakir nínú Zamani